Bísí Ológe o tẹ bá fẹ́ mọ̀ ń pa àṣà Yorùbá tẹ bá fẹ́ mọ̀ ń pa àwọn òṣèré tẹ bá fẹ́ mọ̀ ń pa aṣọ oge pátí ẹ wo Bísí Ológe ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà ẹ gbà bẹ́ẹ̀.
látẹ̀yìnwá bí ibẹ̀ kan kó jẹ wá síwájú yín ẹ̀yin ní ó ṣe ọ̀gbọ́ yìí kọ́kọ́ ẹ̀jẹ̀ kó tún máa gba ẹ̀ sáà wàdà orí ayọ̀ sílẹ̀ kí gbogbo yín lápapọ̀ pàápàá tí wọ́n mú tún kí olórí Ajíbọ́lá ọmọ ẹ̀gbọ́n àwọn náà ṣe oúnjẹ gbogbo wa tá à ń jẹ léde o àti kọ́tà ń pa àti kọ́tà ń jẹ léde wọ́n á ṣáwọn láti wọ́ ẹ̀ ṣáyà tó ẹ̀ dàgbà tó lọ́wọ́ àdúgbò o ọmọ ọmọ àti ọmọ jẹ yẹ o ọmọ adúbẹ̀ àti àtòyẹ lọ tí tí òye kẹfà kàlẹ́ ló ń kà kò sí nǹkan tó máa ṣe ẹsẹ̀ kẹta yẹn fìyẹn lẹ̀ ẹ náà bẹ̀rẹ̀ tó aṣọ níbi yẹn bẹ́ẹ̀ mọ bóyá ń lọ fìyẹn lẹ̀ Ọlọ́run ti ṣe yẹn àdúgbò lọ́wọ́ Ọlọ́run àjọṣepọ̀ wà tó ní bàjẹ́ lágbára Ọlọ́run ilẹ̀ ṣe lọ ni Ọlọ́run ló bá mi tó orí ìjà yìí o ọdún keje pàápàá jùlọ àwọn aṣọ òkúra tọ́lọ̀ yàn pẹ̀lú mi. Mo kọ́kọ́ wò pé àwọn alágbára yìí báwo lọ́nà ṣe máa bá mi fi tiẹ̀ pẹ̀tù sí wọn nígbà yìí. Alágbára ní gbogbo wọn bíi lọ́ọ̀rì àṣàmọ̀ dọ́kítọ́ lọ́ọ̀yà PhD ASC MSc ASC QSc SSN DDE wọ́n bá bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n orúkọ lọ́wọ́ Ọlọ́run fi ìfẹ́ ìtẹ́ sí wọn lọ́kọ̀ Ọlọ́run dẹ̀ fi ìfẹ́ mi sí wọn lọ́kọ̀ wípé àwọn fẹ́ bá mi ṣiṣẹ́ pọ̀ gbogbo wàhálà tí mo máa kó mọ́ra kò tí ẹ̀ pọ̀ mọ́ láìpẹ́ láì jìnnà báyìí bí tí ẹni bá jáde púpọ̀ mọ́ àwọn kan máa gbádùn mi ẹ bá ti rí wọn ti rí mi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kí mo tún wọ́n kàkiri wáyà jókòó ti ẹsẹ̀ dálẹ̀ àti Ọlọ́run olódùmarè tó dábẹ́ wáyà wá sí lójoojúmọ́ ó kì í lẹ̀ kó sí o ẹ̀yin olórí ẹ ṣe é kọ́ ní ẹ kú ìtọ́jú mi ọjọ́ tó rí ẹ̀kọ́ torí ẹ ti jẹun wọn náà tó gbogbo ẹ ti di gbogbo wa báyìí ẹ ṣe é kọ́ ní ẹ kú ìtọ́jú wa. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.